ń bọ̀ wá gbogbo ẹ̀yin ọmọ aládé, gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko lájò, àríbá ti ṣe àárọ̀nà gbígbà o. Ojú tí ẹ fi ń wò wá, ojú ọ̀hún kò ní fọ́ o. Bẹ́ẹ̀ ni etí tẹ fi ń gbọ́ wa, bẹ́ẹ̀ ni kò ní di. Àríbá ti ṣe àárọ̀nà gbígbà. Ibi gíga gíga báyìí òun là ń bọ́jọ́, ibi gíga gíga báyìí òun là ń bórùn. Òní ni on the 22 of November tó jẹ́ Saturday ní ọdún 2025. Iléeṣẹ́ Koiki Media bẹ̀ la ti ń dábẹ́ ẹdun, bẹ̀ la ti ń fọ̀ bí òwe. Wọ́n fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ aládé, àwọn ọmọ kóòtù òjíire ní lóko lájò. Ẹ ṣé tẹ́ bá ń like program, ẹ bá share kó lọ far because mẹ́sẹ̀gì tí ó ní kinínú òun ni a fẹ́ pass ní alẹ́. Strong message sí ọ̀dọ̀ bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu. A rí pé ẹ fi ilẹ̀ Yorùbá ẹ fi ń ta tẹ́tẹ́ báyìí ni. Ẹ fi ẹ̀mí wa ń ta tẹ́tẹ́. Ẹ wá ń wò, ẹ fọwọ́ lẹ́rọ̀ bíi pé ẹ mọ̀ kankan. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ rántí pé ilé làbọ̀ sími oko, òun ta bá ṣe lénìí, á dọ̀rọ̀ ìtàn bó dọ̀la. Ìkan tí àwọn bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n ṣe lọ́jọ́ kìíní àná, ó di ọ̀rọ̀ ẹ̀tàn. Ní òní, ìkan táwa náà bá ṣe á di ọ̀rọ̀ ẹ̀tàn. Torí ẹ̀ la ṣe sọ pé ká gbélé ayé ṣe rere. Torí wọ́n ní ẹ jẹ́ á rántí ọjọ́ àti sùn, ẹ jẹ́ á rántí ọjọ́ ikú, ọjọ́ tá máa sùn tá ní jí mọ́. Ẹ jẹ́ ká rántí nínú gbogbo nǹkan tá bá ń ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ gómìnà lénìí ní ilẹ̀ Yorùbá tá mọ̀ sí South West, tó bẹ̀rẹ̀ látorí gọ́vnà wa nípínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, Dàpọ̀ Abíọ́dún, Prince Dàpọ̀ Abíọ́dún nípínlẹ̀ Ògùn, Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo yín Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́, gbogbo yín Ọ̀rọ̀lápọ̀ àti gómìnà ìpínlẹ̀ Oǹdó, gbogbo yín pátápátá, gbogbo yín pátápátá la pè sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Torí wípé àìláṣọ lọ́rùn pàká, ó tó àpérò fọmọ eríwo. Kwara State ní ìsìn àti gọ́vnà Báò nípínlẹ̀ Èkìtì, Ayédàtiwa ní Oǹdó, gbogbo yín pátápátá la kí. Gómìnà Adeleke nípínlẹ̀ Ọ̀ṣun, gbogbo yín pátápátá la kí. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ̀ ń filẹ̀ Yorùbá ẹ fi ń ta tẹ́tẹ́ nítorí ẹ̀ ń wò, ẹ ṣe wípé ẹ mọ̀ kan tó ń ṣẹlẹ̀ nítorí ọdún 2027. Wọ́n ní tó bá láyà kó ṣìkà, bó bá rántí Baṣọ̀run Gáà ní Ọ̀yọ́ kò ṣòótọ́. Gbogbo ẹ̀yin alágbára ayé, ẹ rántí ọjọ́ àti sùn. Ẹ wò kan tó ṣẹlẹ̀ ní Eruku ní ìpínlẹ̀ Kwara. Ìkan yìí gbogbo àwọn tó kàn ìdílé k'Elédùmarè bá wa dùn wọ́n nú. Bùkọ́lá Arúgbá a ti ń sọ sẹ́yìn pé ẹ̀yin sẹlibírítì yìí, ẹ bọ́ síta, ẹ sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ dáhùn. Ẹ ń ṣe kò kàn mí kò kàn mí. Wọ́n ní ó dé bá Olúgbọ́n ó mú mọ́ra ni. Ó dé bá Ọ̀ràngún Iléèlá ó mú mọ́ra ni. Ó ti dé bá àwọn fámílì yín báyìí, kẹ́yìn náà mú mọ́ra. Gbogbo ẹ̀yin sẹlibírítì, òṣèré tíátà, olórin, ìlúmọ̀ọ́ká, influencer, gbogbo yín pátápátá tó ti kàn ẹbí yín, ẹ tètè sọ̀rọ̀ sókè. Portable oníwọ̀n gan mọ̀ pé bó tẹ̀ pé ó sọ̀rọ̀ sọ, òun fúnra rẹ̀ gan ti mọ̀ pé èèmọ̀ ti wọ̀lú.
ìlú yìí àwọn tí wọ́n jà fẹ́tọ̀ọ́ àwọn ló mú fún ọ̀daràn. Wọ́n mú Nnamdi Kanu, wọ́n tì mẹ́wọ̀n. Àwọn báńdíìtì wọ́n fàwọn ẹ̀ lẹ̀, wọ́n náwọn rìpẹ́ǹtì, wọ́n tó rán wọn lọ léèwé, wọ́n fún wọn lówó, wọ́n á jáwọn èèyàn gbé, wọ́n á gbowó. Wọn ò ráwọn yẹn capture. Àwọn tó ń jà fẹ́tọ̀ọ́ àwọn ni. Bẹ́ẹ̀ ni bàbá wa Ọlámilékan Akínrìndé, bẹ́ẹ̀ ni Sunday Igboho ń pariwo nígbà yẹn, nísìn ó ti ń kárí báyìí. Ó kan wòlíì, ó kọ àgbààgbà. Àti wípé orúkọ tó ṣẹlẹ̀ lẹ́rúkú yẹn, kí ni ìgbésẹ̀ Kani lórí ẹ̀? Bàbá wa E.O. Adébóyè, àríṣẹ́ ọwọ́ yín o. Oyèdépò, gbogbo ẹ̀yin Kani, àtẹ̀ríkẹ́ sọ̀rọ̀. Bọ̀ tó bá yẹ pé pásítọ̀ kan àbọ̀mọ́ pásítọ̀ kan àbọ̀mọ́ èèyàn ńlá kan rí, gbogbo yín ẹ máa sọ̀rọ̀. Nígbà ayé Jonathan, bàbá Adébóyè pẹ́ lọ́rọ̀ tó gbé bíbọ̀ bring back our girls. Àwọn tó jí gbé ní Kwara sí àwọn 38, àwọn ọmọ yẹn wà nù wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ojoojúmọ́ nìsín ni wọ́n fi ń hùwà ìbàjẹ́. Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún, ọ̀rọ̀ kọ́yìn báyìí. Ní ìpínlẹ̀ Ògùn ní Ajébọ̀, wọ́n ní wọ́n rí Fúlàní settlement kan bẹ̀. Àwọn ọlọ́pàá lọ bẹ̀ àtàwọn baálé oníjẹkújẹ. Wọ́n ní àwọn yẹn kọ́ ní kidnapper. Kí ló ń wá nínú igbó? Inú igbó kọ́ má gbé inú igbó. Èèyàn níwọ̀n ẹranko ló ń gbé inú igbó. Ẹni sọ fún wọn kó máa bọ̀ láàrin ìlú. Nígbà tí Fúlàní ti ń da màálù láàrin ìlú Abẹ́òkúta láti bí oṣù kan tó rí kankan ṣe, tí Sẹ́ríkì Fúlàní ní Abẹ́òkúta tó ní àwọn ọjọ́ nílẹ̀ Yorùbá ní wọn lẹ́gbàá kí n gbàgbàkúgbà. Ẹ̀yin lẹ̀ ń gbàgbàkúgbà o. Ẹ̀yin Ẹ̀gbá ẹ má hùwà ẹ̀bọ̀dé o. Kó má jẹ́ wípé ẹ̀yin Ṣónẹ́kàn ọmọ Ẹ̀gbá ni kò gbéjọba Fábíọ́lá. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ burúkú kó máa ṣe lórí pé ẹ̀yin Ẹ̀gbá, ẹ̀yin lẹ̀ ń gba ẹ̀bọ̀dé o. Màálù wọn dà láàrin ìlú, ẹ̀yin gómìnà sọ̀rọ̀. Tákíkọjọ́ ọmọ Ẹ̀gbá bá wá bọ́ táǹsìn tí wọ́n ṣe màálù wọn léṣe tó yẹ kí ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ni máa kọ́ àwọn ọmọ kóòtù òjíire, àwọn ọmọ ọkọ. Kí Fúlàní fọwọ́ máa ń lálẹ̀ nílẹ̀ bàbá wa, ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Nígbà tí Sunday Igboho jáde, wọ́n pè é lóríṣiríṣi orúkọ. Òun ló délẹ̀ báyìí. Ó dé bá Olúgbọ́n mọ́ra ni, ó dé bá Rẹ̀sà mọ́ra ni, ó dé bá Ọ̀gbìn Láàga mọ́ra ni. Kí ìkan tó burú jù báyìí lọ má bàa ṣẹlẹ̀, kì í ṣiṣẹ́ sí i. Àná ẹ̀ náà tó ọlọ́pàá lọ ṣe surveillance ní Kwari tó wà ní Òru sí ọ̀nà Òkèèrì, wípé wọ́n bọ̀ wá sí Ìjẹ̀bú Òde. Ibẹ̀ yẹn náà a lè gbà lọ sí Ìbàdàn, lọ sọ́nà Mámú. Bọ̀ ó wà láàrin Òru sí sáìdì Òkèèrì bí náà ni wọ́n ti jí Chinese méjì gbé lánàá. Chinese méjì gbé. Ṣé ètò ààbò kò sí ètò ààbò tó múyan lórí báyìí? Kò sí ètò ààbò tó múyan lórí. Àwọn bandits ń jéèyàn gbé. Àwọn tó tún jẹ́ Yorùbá bíi tiwa, àwọn yẹn já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù, wọ́n já ṣọ́ọ̀bù tailor, wọ́n gbórí machine, wọ́n ṣe gbogbo ẹ̀ nígbà tẹ́bí ń pa wọ́n. Ìyàwó wọn ti wá ń bí. Àwọn yẹn já ṣọ́ọ̀bù, wọ́n gbórí machine, wọ́n kó aṣọ, wọ́n já ṣọ́ọ̀bù, wọ́n kó oúnjẹ olóúnjẹ. Àwọn bandits ṣe tiwọn. Ẹ̀rí ìkọ̀kọ̀ ṣe sọ́rọ̀ ètò ààbò. Wọ́n pa road safety kan àtọmọ ẹ̀, wọ́n fi wọ́n ṣògùn owó. Wọ́n gbé wọn lọ Òṣogbo. Ṣèbí ìnira tẹ kó bá àwọn èèyàn, òun náà ló fà á. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti gbà pé òun ò lè ṣiṣẹ́ kóun ní láárí. Àfi káwọn ṣògùn, àfi káwọn lu jìbìtì, àwọn tó lè ní láárí lórílẹ̀-èdè tí a wà yìí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn Fúlàní wọ́n wà nínú igbó kiri nípínlẹ̀ Ògùn, nípínlẹ̀ Ọ̀yọ́, nípínlẹ̀ Oǹdó, nípínlẹ̀ Ọ̀ṣun, nípínlẹ̀ Èkìtì.
ẹ̀yin olórí wa ẹ̀ ń wò wọ́n ràn ó dìgbà tó bá ṣe ìjàmbá gbogbo bólà káàkiri ilẹ̀ Yorùbá ní ìsàìtẹ̀ máa rí wọn bẹ́ẹ̀ máa náà wọ́n ń ṣàbólà wọ́n máa di mọ́tò wọ́n máa di wẹ́pọ̀ wọlé ẹ̀ ní sáàṣì wọn àwọn ọbọ oníjẹkújẹ wọ́n máa gbowó lọ́wọ́ wọ́n máa kó wọn sórí bólà títí tó máa fi pa àwọn èèyàn dànù ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀ ń torí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ̀ fi ń bà nǹkan tẹ́ máa jẹ́ ẹ jẹ́ bá ṣe prógámù ẹ̀ kọ́mẹ̀tì ẹ jẹ́ kó nǹkan kí ọ̀rọ̀ tá à ń sọ ẹ̀ kó lè já rẹ̀ kọ́gbọ́n fún gbogbo àwọn èèyàn wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá torí wípé ẹ̀mí àwọn èèyàn wọ́n ti fi ń tàfàlà Nigeria is bleeding ìlú ẹ̀jẹ̀ ni wọ́n fẹ̀jẹ̀ wẹ̀ lójoojúmọ́ kí ló dé torí a fẹ́ lówó Fúlàní àwọn ẹ̀ wá di kínní ní nǹkan bíi ká sọ pé bíi ọ̀sẹ̀ tó kọjá náà ni àwọn òyìnbó tó ń ṣe Ṣàgámù Bìíní Ọ̀rẹ̀ àwa ti kọjá Òdògbolú síjẹ̀bú Òde àwọn tó ń ṣe bẹ̀ wọ́n jí òyìnbó gbé àwọn sójà wà ń bẹ̀ o wọ́n já àwọn òyìnbó tó ń ṣe títì yẹn àwọn tó ń ṣe títì bẹ́ẹ̀ sì wọ́n ti jáwọ́ ìgbà tó ti jí wọn gbé tó ti jí ọ̀gá wọn gbé ibi kò jù láti interchange sí Ṣàgámù area commander àwọn ló ti ń ṣiṣẹ́ báyìí wọ́n jí wọn gbé pẹ̀lú sójà security tán fún wọn a lè blame wọn bàbá ní bàbá làwọn náà ṣèjọba tẹ́ pé wọ́n tọ́jú wọn wọ́n fẹ̀mí wọn lakú ìgbà ó lè tó ààbò tó fẹ́ múyán lórí àníkẹ́ pé wa ẹ̀ pé wa àwọn tó ń hùwà bàjẹ́ àwọn ẹ̀ ń rìn wọ́n ń gbádùn àwọn tó ń jàfẹ́tọ̀ àwọn lẹ̀ ń rán lẹ́wọ̀n àwọn lẹ̀ ń pa àwọn lẹ̀ ń lé sẹ́yìn odi ẹ wó láwọn èèyàn lówó ròṣòkí ẹ tún fi tíágàsì sí wọn lójú ẹ tún nà wọn Mákindé ní Ọ̀ṣun state ní Ọ̀yọ́ state wọ́n tún dé àkàrà ẹ̀ tó kò ní kọ́ fi tíágàsì dájúdájú ẹ̀yin lẹ̀ ń rán wọn pé kọ́ lọ́ máa dà á láàmú ṣùgbọ́n gbogbo ẹ̀yin èèyàn tó kàn sí tí wọ́n wólé ẹ̀ ẹlòmíì ti gbà pé lóun ló máa ṣọdún wọn ti lé ẹlòmíì ó ṣẹ̀ṣẹ̀ parí ilé ẹ̀ ní kò lò kankan bẹ́ẹ̀ ẹ̀ṣọ́ dáadé arìnlẹ̀ bóyá ó lè kọ́rú ilé yẹn ó lè rọ́pọ́ títà àti kọ́lé kó tó kò láyé gbogbo ẹ̀yin gómìnà wa ẹ ró àwọn ará ìlú lágbára tí federal government bá lè fi aráàlú lẹ̀ láti protect ara wọn kó jẹ́ kó máa lò bọ́ kó fèsì bandit fúnra wọn gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kóòtù náà kò ń ṣe pé kẹ́ máa para yín àwọn tó ń pa àwọn èèyàn yín tó ń pa àwọn ẹ̀yà yín ẹ wọnú igbó kẹ́ fèsì wọn ìwé kẹ́ máa kọ̀dá lúrú ẹ má jàjà ìranù ìjà tó lọ́pọ̀ lọ́nú ìjà ló délẹ̀ ìjà ogun Fúlàní ogun báńdíìtì òun ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká múra gírí o wọ́n ṣègé iléeṣẹ́ Koiki Media ibẹ̀ láti ń dábẹ́ ibẹ̀ láti ń fọ̀ bí òwe wọ́n ṣègé Koiki Media bringing the world closer to your doorstep ẹ jọ̀ọ́ ẹ bá wa máa ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ yìí iléeṣẹ́ Koiki Media kẹ̀dẹ̀ fàdúrà máa ràn wá lọ́wọ́ kápá yé má ká wa gbogbo àwọn ọ̀tá wa tó fẹ́ ká àbúrò àṣẹ wọn torí pé nǹkan tá à ń sọ ń gbà yẹn tẹ́ ìwò pàwọn oníranù wọ́n fẹ́ dógun sílẹ̀ àwọn Yorùbá nation fẹ́ dógun sílẹ̀ a dẹ̀ ti ń wò ó sìn ó ti ń kárí inú mi tẹ ẹ̀dùn pé àwọn àáfàá kan ti dìde báyìí wọ́n ti ń sọ òdodo ọ̀rọ̀ àjẹ àáfàá jígi ni àbí kí ló ń pè yàn lọ́pọlọ rí ń tiẹ̀ ẹ ti mọ̀ pọ́n àti orí wọn pé kò jẹ́ kó rí wọn pé o àwọn aláìlọ́pọlọ àwọn bíi Muftiwu àwọn apanijayé àwọn apanimáyọ̀dà àwọn tó jẹ́ wípé ẹ bá wò wọ́n dáadáa àfàmọ́ kọ́ má jẹ ọmọ àlè tẹ̀lé ọmọ jẹ́ àwọn àṣìgbọ́ ọmọ wọ́ọ̀dù tí wọ́n gbé wá sí ilẹ̀ Yorùbá àwọn gangan ní ìṣòro wa tí a ní ilẹ̀ Kóòtù Òjíire
Torí ẹ̀, ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa lẹ̀. Nítorí ẹ̀, àwọn òpònú ayírádà tí wọ́n gbẹ́sìn lérí tí wọ́n pa àwọn èèyàn wọn. Àwọn bandit ti pa àwọn èèyàn báyìí sí àárọ̀ àwọn àfáà yẹn kan sọ̀rọ̀. Èèyàn tó lo nìkọ́ọ̀bù ṣe content, òun náà máa halẹ̀ wọ́n. Mo tẹ̀ dúpẹ́ ní ọwọ́ ọmọ Ṣéwù. Ó tẹ̀ pé ẹ máa ń rò pé content ẹ̀ tó ń ṣe àwàdà ní ó lọ́pọlọ, ó lọ́gbọ́nú. Torí òun sọ̀rọ̀ lórí àwọn bandit yìí tó ń pariwo. Ṣùgbọ́n àwọn tó kù àgbúrò wọn, gbogbo ẹ̀yin celebrity òfò, celebrity ìranù, Múkàrè, àwọn olóṣèlú tó pè yín sí ẹ̀ máa ṣe content lórí wọn. Tó bá yá tó bá pa yín sàbí kan bu aburú kan ṣe yín, gbogbo ẹ̀yin TikToker tó jẹ́ wípé fàájì nìkan kẹ máa gbólóṣó kẹ máa hùwà burúkú nìkan ni. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀. Àní ṣépè fún yín o, kò ṣépè o. Ọ̀rọ̀ Saheed Òṣùpá ló ní a bá sọ pé kò kàn wá, ó lè kan ẹni tó kàn wá láyé sọ pé ká má sọ pé a má fi kan tó dáa kan èèyàn kan. Ẹ jẹ́ gbogbo ẹ jẹ́ ká dìde, ká jí gìrì, ká jí gìrì. Gbogbo ẹ̀ tẹ̀ sọ oríṣiríṣi nípa Ìgbòho, ó ti délẹ̀ báyìí o. Kò ṣẹ̀bi Ìgbòho nínú àwọn tó ń ṣe báyìí o. Gbogbo ẹ celebrity òfò, ẹ dìde o, ẹ sọ̀rọ̀ o, ẹ lọ sílùú yín. Òwú Bùkọ́lá Arúgbá ẹ̀ ń sìn Ọlọ́run kẹ́ yín náà. Ògbógbó àwọn ọ̀dọ́ yín ẹ̀ ń sìn. Ó bá jọ́kadà lẹ́ní, ẹ rà fáwọn ọlọ́dẹ yín, ẹ support wọn. Owó tẹ ní, àwọn èèyàn tẹ mọ̀ ẹ pè wọ́n. Ẹ need ìrànlọ́wọ́. Gbogbo ẹ̀yin ilẹ̀ Yorùbá tó kù ẹ máa múra o. Kò sígbà táwọn people yìí ò lè ṣekúṣe o. Ẹ má dúró de gọ́vnà o. Àwọn gọ́vnà ní passport, wọ́n máa sá lọ o. President máa lọ. Ẹ rí bàbá president sí bóyá fọwọ́ tó ń ronú. Ó fi wá ń play game, ó fi wá ń ta tẹ́tẹ́ 2027. Torí ẹ jẹ́ ká ṣọ́pọlọ wálẹ̀ o. Wọ́n fi wá ń ta tẹ́tẹ́ 2027. Wọ́n fi wá ń ṣe gàjó. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Wọn ò wà túbọ̀tán. Wọn ò rántí ọjọ́ tẹ́ ọ máa sùn tí wọn ò ní jí mọ́. Ọjọ́ tó jẹ́ wípé ọjọ́ tó jẹ́ wípé ọjọ́ tó yẹ pé a máa sùn bẹ́ẹ̀ tá ní jí mọ́. Ẹ jẹ́ ká rò ó, àtúbọ̀tán òun ló ṣe kókó. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́mọ lọ́mọ ṣògo owó, ẹ rántí ọjọ́ àti sùn. December ti dé báyìí. Àwọn kan ẹlòmíì wá ti ṣiṣẹ́ rò pé òun ò lè látọ̀ ọjọ́ ìbànújẹ́. Bóyá máa jí ọmọ ọlọ́mọ gbé, ìṣògo owó bẹ́ẹ̀ ló máa wá. Àwọn gbọ́ àwọn ọmọ ẹ̀yin obìnrin tẹ́lẹ̀ ṣiṣẹ́ tẹ́ pé ṣó olóṣó ṣe ara aṣẹ́wó lẹ́rìn yàn láàyè. Ẹ lọ jáwọ́ ẹ má yẹ kán fi yín ṣògo owó. December ti dé o. Ẹ má fi yín gba bẹ́ǹsì o, kán fi yín jayé o. Àwọn apanijayé àsìkò ni àwọn bíi Ràmọ́nà Alápatà nílọrin. Wọ́n kún ta báyìí o. Ẹ dẹ̀ yẹ ká ṣọ́ra wa o. Ká má dẹ̀ dúró lásán o. Torí ìjàngbara ń bọ̀, kò ní pẹ́ dé mọ́ o. Justice Ọmọ́tọ̀ṣọ́, ẹ̀yin tẹ́ ẹ wà túbọ̀tán tó pè pé kẹ́ dájọ́. Yorùbá ló wà ńbẹ̀, kí ló tó yẹ jẹ́ kí Ìgbò bíi ti Kánú dájọ́ Kánú? Kí ló tó yẹ jẹ́ kí Ìgbò bíi ti ẹ̀ dá? Àfikún ní káwúsá dá. Ṣùgbọ́n àwa Yorùbá, àwa ló ń ránṣẹ́ dé ìgbòho àtẹnujẹ. Ọ̀dọ́, ẹ ti bà orúkọ ìdílé yín jẹ́. Ẹ ti bà orúkọ ìdílé yín jẹ́. Kékeré ẹkùn, ìyẹn yayọwọ́ bí tiẹ̀. Iṣẹ́ ìjọba tẹ́ bá kúrò ńbẹ̀, ìjọba náà ló máa fìyà jẹ yín. Gbogbo nǹkan tẹ́ kó kúrò ńbẹ̀,
bóyá máa di ẹ̀dùn arinlẹ̀ mọ́ yín lọ́wọ́ lọ́run máa wá, àwọn yẹn lẹ wá ń gbèjà, àwọn yẹn lẹ wá ń gbèjà, àánú yín ó ṣe mí gan. Torí wípé bó láyà ó ṣèkà, bó bá rántí ikú Gáà kò ṣòótọ́ o. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, ilé lóko lájò gbogbo yín ni mo kí o. A dẹ̀ kú àsìkò yìí o. Lágbára Ọlọ́run, àwa la máa ṣẹ́gun àwọn ọ̀tá wa o. Ẹ̀mí wa á jẹ́ ká lọ́dún ìjà o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní ya ilé wa o. Àlàáfíà ara wa kò ní di fíàfíà o. Ẹni táburú máa kàn tó máa kàn wá kò ní kàn o. Gbogbo àwa ọlọ́balọ́ba náà, ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ sókè kó tó di pé wọ́n bá máa pa bí ọba méjì lẹ máa gbọ́n kiri o. Torí ẹ̀, gbogbo ẹ̀yin òjíṣẹ́ Ọlọ́run, ẹ̀yin àáfàá, ẹ sọ̀rọ̀ sí nǹkan tó wà ńlẹ̀. Ẹ̀yin pásítọ̀, ẹ sọ̀rọ̀ sí nǹkan tó wà ńlẹ̀. Torí ẹ̀, ẹ jẹ́ ká jí gìrì o. Lágbára Ọlọ́run, ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá kò ní dí. Ire owó, ire ọmọ á jẹ́ tiyín. Wọ́n ní bádìẹ fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá. Ire owó, ire ọmọ á jẹ́ tiwa o. Gbogbo ibi tá bá dé báyìí, àbójú ire àtàánú Ọlọ́run pàdé. Bá a share program ẹlẹ́ẹ̀kẹ́ bá a pín kiri. Òfò ẹ̀mí kò ní jẹ́ tiwa o. Iwájú iwájú òun lọ̀pọ̀ ẹ̀bìtì rí.